esse vídeo que tá falando e depois eu falar no vídeo de novo, tá? Para explicar de Yorùbá porque tá falando para você me entender muito bem, tá bom? Só isso aí, depois eu vou falar de vídeo de novo, aí a gente fala, explicar para você o que aconteceu e eu consigo falar um pouquinho. É cação, èèyàn mi, ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Lí ọmọ Yorùbá, ọmọ Odùduwà rere, òun kípé ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ o. Ẹni tó máa ń sọ̀rọ̀ láti Brazil, São Paulo, Tasaki, Salami, Àpèsìn, Ọ̀jẹ̀, ilé àṣẹ Àpèsìn ní Brazil. Ohun tí mo fẹ́ gbẹ́nu lé lórí ohun tó ń ṣẹlẹ̀ ní Áfíríkà tó jẹ́ ohun tó jẹ́ pé ó ń dùn àwọn ọmọ Yorùbá nínú lórí wàhálà tó ń ṣẹlẹ̀. Lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Sunday bàbá mi olóyè Sunday Ìgbòho ọmọ Odùduwà ọmọ Yorùbá rere. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ àwọn ọmọlẹ́yìn ẹ̀ tó nìde láti gba Yorùbá lẹ̀ kí a má jẹ Yorùbá mọ́. Kí Ọlọ́run Elédùmarè àwọn gbarúmọlẹ̀ kó máa dáàbòbò Sunday Ìgbòho kó máa dáàbòbò àwọn ọmọlẹ́yìn ẹ̀ kó má lè já ọmọ aráyé kó má lè já Ògún. Bàbá mi Sunday Ìgbòho bàbá àgbà Ọlọ́run ọba lórun ẹ̀ ń ṣe àwọn orúnmọlẹ̀ lórun ẹ̀ ń ṣe àwọn ayé lórun ẹ̀ ń ṣe kó lọ jíṣẹ́ wọn. Ọlọ́run ló rán àwọn ọmọlẹ́yìn ẹ̀ pé kẹ́ gba Yorùbá lẹ̀ nú ìyà nú wàhálà tó ń ṣẹlẹ̀ yìí kó má jìyà mọ́. Èmi ò sọ òyìnbó èdè Yorùbá tó bí mi sí máa bá yé sọ gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ bá mi share kó máa dé gbogbo kíbi. Àdúrà ni màá fi ran Sunday Ìgbòho lọ́wọ́ Sunday Ìgbòho àdúrà ni a máa fi ràn lọ́wọ́ a máa fi ràn àwọn ọmọlẹ́yìn ẹ̀ lọ́wọ́ kọ́nà ọba Elédùmarè àwọn gbarúmọlẹ̀ àwọn ìyá mi kó máa gbéga kó má rẹlẹ̀ kó má ṣubú. Ṣé ń gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ yìí ó kù díẹ̀ káàtó tó lè jẹ́ ìdùnnú ọkàn tó jẹ́ ìdùnnú ọkàn fún àwa àtàwà láàbùrọ̀dù. Mo ti fẹ́ sọ fún yín bẹ́ẹ̀ ni pé àwa Yorùbá ẹ jẹ́ ká fira wa ṣe kan ká dira wa mú ká má dalẹ̀ ọ̀dàlẹ̀ kó má sí láàrin Yorùbá ọ̀dàlẹ̀ tó wà láàrin Yorùbá ó ló ń fa gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ká má jẹra wa lẹ́sẹ̀ ká má dìtẹ̀ ara wa ká má bínú ara wa ó ló ń ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká mú yẹn kó ń bẹ̀ ẹ jẹ́ ká fira wa ṣe kan ṣó ká fira ṣe òṣùṣù ọwọ̀ kí a má jẹ Yorùbá ìyà tó ń jẹ Yorùbá ó ti tó gẹ́. Ẹ̀yin bàbá yìí ìyá ń fẹ́ kẹ́ nìde kẹ́ try gbogbo agbára tọ́lọ́wọ́ fún yín kẹ́ dúró di bọ́dà ní Sunday Ìgbòho kẹ́ dúró ti àwọn ọmọlẹ́yìn yẹn nítorí ó tó gẹ́ ẹ̀yin èèyàn mi ó gbọ́dọ̀ dé bus stop ta gbọ́dọ̀ stop gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kí wàhálà yìí má ṣẹlẹ̀ mọ́ lórí Yorùbá àti Haúsá àti Fúlàní. Ẹ̀wọ̀n tí Fúlàní ń ṣe fún àwọn ọmọ Yorùbá tó ń pa Yorùbá bẹ́ẹ̀ nípa ẹran wọ́n sẹ́ni fídíò kan sí mi fídíò tí mo wò yẹn mò ń drive lọ́wọ́ ni mo gbọ́dọ̀ páàkì nítorí mi ò lè drive mọ́ tọ́dẹ̀ wọ́n bẹ tó fi ń gé èèyàn lọ́rùn tó ń gé ọmọbìnrin yẹn tọ́dẹ̀ ń gé lọ́rùn bẹ́ẹ̀ ni pé èèyàn ń pa ẹran ábà Yorùbá yìí náà ibo lẹ́wà àbí ọmọbìnrin ọmọ tó máa mú tó máa gbé tó máa lọ gbé pamọ́ tó máa bèrè owó lọ́wọ́ bàbá ẹ̀ tó máa bá a sùn tipátipá tẹ́yìn olórí tẹ́sọpẹ́yìn olórí tẹ́sọpẹ́yìn ìjọba tẹ́sọpẹ́yìn ọba tẹ́yìn rí gbogbo ẹ̀ tẹ́ṣe ọkọ̀ lórí ẹ̀rá ṣé tó wáyé pọ́nmọ yín lọ gbé ni àbí yàwó yín lọ jí gbé
àbí ìyàwó yín ló ń dún lọ́rùn àbọ̀mọ́ yín ló ń dún lọ́rùn ni ṣé ẹ máa wo tó ń ṣẹlẹ̀ ṣé ẹ máa dákẹ́ ni ẹ lè dákẹ́ òkìkí àti kàn gbọ́ ọmọ akúṣẹ̀ ọmọ tó ní ọkàn tó bá ń sọ̀rọ̀ ẹdún lọ́rùn ẹ wá dákẹ́ ẹ máa wòran tí mo ẹ̀ ń bàjẹ́ mọ́ yín lára tán bàbá mi Sunday Igboho ọlọ́run bíi Elédùmarè ọlọ́run lóhun ẹ̀ ń ṣẹ́ o à ń gbárùn àrẹ̀ lóhun ẹ̀ ń ṣẹ́ o ìyá lóhun ẹ̀ ń ṣẹ́ o bàbá mi kò ní sú ẹ̀ kò ní rẹ̀ máa continue àwọn ọmọ ẹlẹ́yìn kan máa continue wọ́n ló máa ṣẹ́gun wọn wọ́n ló máa lẹ́yìn àwọn ọ̀tá gbogbo àwọn tó bá ń wà ń kọ̀rọ̀ tó ń ṣe àrékèrèkè Yorùbá tó bá ń ṣe àrékèrèkè lórí tó ń ṣẹlẹ̀ yìí bàbá mi Sunday Igboho bàbá mi Àgbàlagbà Oyè wọ́n ló máa lékè wọn àwọn ọmọ ẹlẹ́yìn yẹn ló máa lékè wọn ẹ̀yin lè máa borí wọn tó lójú lékè lòsì padà ní lékè odò ẹ̀yin lè máa lékè wọn ohun tó ń ṣẹlẹ̀ kì í ṣe ó dùn wá àtàwọn aláàbúrọ̀dù lẹ́nu bàbá wọ́n fẹ́ sọ wọn fún yín o àwọn agbọ́ táwọn aláàbúrọ̀dù àwọn agbọ́ ti rẹ́dì o àwọn agbọ́ ti rẹ́dì tí gbùrù bá fagbó tàbá fa gbùrùgbùrù afagbó tẹ́bá dé máa fa Sunday ẹ máa bu Sunday Igboho so ẹ máa bu àwọn eléyìn ẹ̀ so àwọn agbọ́ táwọn aláàbúrọ̀dù àwọn máa bù yín so ní o àríjẹ́kẹ́ lọ tẹ́bá rò pé ẹ máa bá Nàìjíríà jẹ́ ẹ máa bá Áfíríkà jẹ́ ẹ̀ ń bọ̀ láàbọ̀ ẹ̀ ń sábọ̀ láàbúrọ̀dù àwọn agbọ́ táwọn aláàbúrọ̀dù àti rẹ́dì yín o odò ọ̀rọ̀ mú sọ fún yín o àgọ́ ti rẹ́dì yín ẹ̀yin gbọ́ ẹ foríjó náà ìgbóhùn ara yín bàbá ẹ̀yin tẹ́pẹ́ ra yín lọ́ba tẹ́pẹ́ yín ní gómìnà tẹ́pẹ́ yín ní olóṣèlú tẹ́ ń bá lù jẹ́ tẹ́ ẹ̀ tún lù ṣe tẹ́ ń fìyà jẹ àwọn tó ní àwọn àgbẹ̀ máa bá gbogbo ẹ̀jẹ̀ ń bọ̀ lábúrọ̀dù àwọn àgọ́ ti retí yín o ẹ̀yin gbọ́ ẹ foríjó náà ìgbóhùn ara yín ẹ tó ń sọ̀rọ̀ ẹ tó ń pa yín sọ̀rọ̀ Asaki Salami Apesi Ọlá Libra sí San Paulo òun ló ń fún yín mẹ́sẹ̀jì ẹ má bá mi ṣí ẹ̀ fún gbogbo àwọn èèyàn kan máa gbọ́ tẹ́wọ́n pé èèyàn olóṣèlú àtẹ̀yìn ọba ẹ má bà Nàìjíríà jẹ́ ẹ má bà Yorùbá jẹ́ ẹ wá ẹ má sábọ̀ lábúrọ̀dù ẹ má sábọ̀ àwọn agbọ́n retí yín ẹ mọ̀ pé ẹkùn tẹ́kùn àwọn èyí jura wọn lọ ìrandíran yín ló máa jìyẹ ọmọ yín á jìyẹ gbogbo yín gbogbo tẹ́yìn ló máa jìyẹ ìyẹn máa jìyẹ ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín ní ohun tó ń ṣẹlẹ̀ ní Áfíríkà ní Yorùbá wá kọ́ ṣe ṣe wá mú Yorùbá ẹ̀ta àtẹ̀tàwá ẹ̀ta wàhálà tí yín ni ṣé ó bá mi yé yín ṣùgbọ́n àtàjẹ́wọ̀ Yorùbá tó jẹ́ olódodo Yorùbá tó jẹ́ olóòótọ́ Yorùbá tí ìṣọ̀dálẹ̀ Yorùbá àdìgbà fún yín tájà bá gbógun ọdún láyé ẹ̀rọ ògún ni ẹ̀yin gbogbo ọ̀dàlẹ̀ Yorùbá ẹ̀yin olórí Yorùbá ẹ̀yin ọba Yorùbá ẹ̀yin gómìnà Yorùbá ẹ̀ foríjó náà gbóòrùn ara yín ẹ bá rò pé ẹ máa ṣe ẹ máa mú jẹ ẹ lè mú jẹ o kò sí ẹ máa sá lọ kò sí ẹ máa sá gbà o àkété wọn kàn ṣe sọ̀rọ̀ Yorùbá yìí kí oníkàkùn máa lọ́nlọ ẹ̀ kí Ìgbò máa lọ́nlọ ẹ̀ káwùsá máa lọ́nlọ ẹ̀ kí Yorùbá kí Fúlàní máa lọ́nlọ ẹ̀ mọ orúkọ tí Haúsá ń pè yín ní bí tẹ́ ẹ̀dójútì tè adí Yorùbá wa mọ̀ túnmọ̀ Yorùbá wa ni tápẹ́ yìí Yorùbá fẹ́ra iṣẹ́ kan tẹ́ ń dalẹ̀ ara yín tẹ́ ń jara yín lẹ́sẹ̀ nítorí owó ṣọwọ́ tẹ́ máa tẹ́ torí ẹ̀ ṣe wàhálà tẹ́ torí ẹ̀ balẹ̀ ayé jẹ́ yìí tẹ́ ń ba Yorùbá jẹ́ yìí ṣẹ́fẹ́ kó lọ sọ́run ni ẹ sọ fún ṣẹ́fẹ́ kó lọ sọ́run ni bàbá ńlá yín dà yálà yá yín dà kí ló mú lọ sọ́run ẹsẹ̀ mẹ́fà náà ní gbogbo ẹ̀ ẹsẹ̀ mẹ́fà ni kò sí tẹ́ mú wálé ayé kò sí tẹ́ mú wálé ayé kò sí tẹ́ máa mú lọ kí lẹ fẹ́ mú lọ sí ilé ọ̀run kí lẹ mú wálé ayé kí lẹ mú wálé ayé sọ fún mi kí ni bàbá ńlá bàbá yìí mú wálé ayé kí ni ìyá láyà yìí mú wálé ayé ìwò lẹ wálé ayé tẹ́bàdẹ̀ kù tọ́nà ilẹ̀ máa jẹ ogbó ẹ̀ náà ni òfò lórí òfò asán lórí asán ẹ̀ńkóṣì jọ ẹ̀nẹ́ ìkọ́rọ̀ yóò ṣílẹ̀ ìkójọ ìbànújẹ́ ilẹ̀ ìkójọ òfò lẹ̀ ìkójọ tẹ́ẹ̀ ẹ̀ńkó ọ̀rọ̀ jọ
ọ̀rọ̀ tẹ́ ń kójọ tẹ́ pé ẹ lè mú lọ sọ́run. Ṣé fẹ́ mú lọ sọ́run ni ẹ̀yin ọba, ẹ̀yin kábíyèsí, ẹ̀yin ìjòyè, ẹ̀yin gómìnà, ẹ̀yin pírẹ́sidẹ̀ntì, ṣé fẹ́ mú lọ sọ́run ni kílẹ̀ mú wálé ayé? Opa filho, desculpa filho. Bùrẹ́ yìí ni muito bem aí. Kílẹ̀ fẹ́ mú lọ sọ́run? Gbogbo ọpọlọ tẹ́lẹ̀ ẹ̀ní náà, ọpọlọ jìbìtì, ọpọlọ olè, ọpọlọ ọ̀dàlẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ní náà, ìjọkànjọkàn àjọkàn, ìjọkànjọkàn àjọkàn, ìjọkànjọkàn àjọkàn. Tẹ́ máa sọ lẹ̀. Àbí ṣé ìlú sọ́lẹ̀ ni? Ṣé ìlú sọ́lẹ̀ ni? Ẹ sọ fún mi. Ẹ wá torí pé ohun tí Sunday Igboho àtàwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ tó ń ṣe ẹ wá ń dìtẹ̀, ọ̀tẹ̀ tẹ́ ń dì yẹn náà ló máa pa yín. Ọ̀tẹ̀ tẹ́ ń dì yẹn lórí Sunday Igboho àtàwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀, ọ̀tẹ̀ yẹn ló máa pa yín, ẹ̀yin ọ̀dàlẹ̀ Yorùbá yìí. Ọ̀dàlẹ̀ ni yín, èèyàn jáde rádaràdà rédèrèdè ní yín. Tẹ́ ìrúró ònù tẹ́ tara yín nìkan ṣe lẹ́mọ̀. Abẹ́kọ̀ tẹ́ ẹ̀rọ tẹ ọmọlàkejì yín, tẹ́ ẹ̀rọ àwọn tó ní, tẹ́ ń bí àjẹ àwọn tó ní, tẹ́ ẹ̀rọ bóyá pé ilé ayé bó ṣe máa lọ títí nìyẹn. Kò lè lọ títí bàbá, kò lè lọ títí. Kò lè lọ títí, kò lè lọ títí o. Ó máa tó séèjì kan, agbára yín kò lè gbé, ẹ̀mí yín kò lè gbé, agbára yín ò lè gbé, ẹ̀mí yín ò lè gbé mọ́. Ṣé ó máa gbé yín? Kò lè gbé mọ́, kò lè gbé mọ́. Wọ́n tẹ́ bá gbìn òun lẹ́ máa ká o, wọ́n tẹ́ bá gbìn lẹ́ máa ká o. Lọ́mọ yín máa ká, ìyàwó yín máa ká, ìrandíran yín máa ká. Bẹ́ẹ̀ ni wọ́n tẹ́ bá gbìn lẹ́ máa ká o, wọ́n tẹ́ bá gbìn lẹ́ máa ká. Tẹ́ wá mú gbogbo ẹ̀ dàrú. Kò dẹ̀ sí lọ́wọ́ Yorùbá, kò sí lọ́wọ́ Fúlàní àtàwùsà. Tó à ń ṣe ọwọ́ Yorùbá ló wà, ọwọ́ Yorùbá ló wà. Wọ́n náà fẹ́ ti fi àtirífùrọ̀ ajì, àtirífùrọ̀ yìí, ẹ̀yin gómìnà, ẹ̀yin ìjọba, ẹ̀yin pírẹ́sidẹ̀ntì, àtirífùrọ̀ yìí, afẹ́fẹ́ tí àtirífùrọ̀ yìí. Ẹ̀wọ̀n tọ́lọ́run wá ṣe, ẹ̀wọ̀n táwọn gbadúmọ̀lẹ̀ wá ṣe, tọ́lọ́run wá gbé ọmọ èèyàn, ó wá gbé ọmọkùnrin nìdé àtàwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ kó gbèjà Yorùbá, kọ́ yọ Yorùbá kó nu wàhálà ilé ayé. Ẹ̀tù wá ń dìtẹ̀, ẹ̀wà ní ẹ̀fẹ́ lọ gbé. Bàbá mi tàbá fa gbùrùgbù wá fa gbó, tẹ́bá fa Sunday Igboho àtàwọn ọmọlẹ́yìn ẹ̀, àwa gan àáfàyìn ẹ̀ foríjónà ẹgbóhùn ara ìwà látara àwọn gbọ́nmọ̀lẹ̀ gbọ́ barúwà ayé gbọ́n ṣọ̀gbọ̀ gbọ́. Gbogbo èèyàn ọ̀dàlẹ̀ Yorùbá lọ́kùnrin lóbìnrin yín, àtolórí àtolórí, ṣọ̀pọ̀ lọ́rọ̀ abáyínjà, ògùn abáyínjà, ẹ̀ríjà ògùn, ẹ̀ríjà èṣù láàròyè, ẹ̀ríjà gbogbo gbarúmọlẹ̀. Àwọn gbarúmọlẹ̀ ti bínú sí yín, ayé ti bínú sí, ọkùnrin ṣépè fún yín, obìnrin ṣépè fún yín, ọmọdé ṣépè fún yín, aláboyún ṣépè fún yín, ọmọ inú tó wà lóyún gan ṣépè fún yín. Ṣépè tí jà yín lẹ́gbẹ́ tí jà yín ẹ̀yin olóbùkú èèyàn jájá ti rádàdàdà rèrèrè ẹni àǹjírí ṣe ní àǹjírí ẹ̀yin ọba òṣì jájá tí ìwọ̀sọ ló Mákindé yìí tó ní ìwọ̀sọ ló máa ṣe gómìnà ibo ló ń pè é. Ó mọ orin tó ń kọ ni wọ́n ní Sọló Mákindé, Sọló Mákindé, Sọló Adélé àbáyínlé, Sọló nìyẹn, Sọló Mákindé ní òun mọ tún mọ orúkọ ẹni Sọló Mákindé. Ó dẹ̀ mú gbogbo ẹ̀rọ ìbàjẹ́, ẹ̀yin ọba ìbàjẹ́ nítorí owó, nítorí àyẹ̀ ẹ̀gùn jẹ́, nítorí owó tẹ̀lé ń gbà, owó tẹ̀lé mú lọ sọ́run, tí yàrá ìyá yóò mú lọ sọ́run, tí bàbá lára yóò mú lọ sọ́run. Tọ́mí ilẹ̀ máa bá ilé ayé máa fi sílẹ̀ lọ ìkiri burúkú já ìjà sẹ́dá dára dédédédé ẹni òfò ẹni àǹjírí ní, ẹni àǹjírí ní gbogbo yìí, ẹni àǹjírí ní ẹ̀ ṣe ní ìyàrá. Èmi tèmi Rasaki Salami àgbésí ọ̀la inú ò lè forí balẹ̀ fọ́pá kankan.
mi ò lè fi orí mi balẹ̀ fọ́ba ọkàn, mi ò lè fi gbáyà mi dọ̀bálẹ̀ fọ́ba ọkàn. Ọba tó bá wúlò òun lè máa forí balẹ̀ fún, ọba tó bá wúlò òun máa dọ̀bálẹ̀ fún, òun máa forí sọlẹ̀ fún, òun máa forí mi sọlẹ̀ fún. Ọba tó bá wúlò àforíjọ́nà gbòòrà rẹ̀, gómìnà tó bá bọ̀ wá rẹ̀ àforíjọ́nà gbòòrà rẹ̀. Kẹlẹ́jà ọdún àpọ̀ tó yọ kẹgbọ́mi lákaná tẹ́ ń kó ṣìjọ tẹ́ ní ẹ̀ńkọ́rọ̀ ọjọ́ òṣìlẹ̀ ń kójọ ìwọ Ọba Ifẹ̀ Odùduwà àbí kí ló ṣe ń pè ẹ́ wà á tagele ìbọrí gbé obìnrin wà á rorò bẹ́ẹ̀ ní gbé obìnrin ní ẹ́ ṣókó ló wà ń di àbò obìnrin òbò ló wà ń di àbò kó ṣókó obìnrin ló ń rorò obìnrin ló ń wégele sórí wà á mú kóńdé wà á mú lẹ̀kẹ̀ wà tó sọ́wọ́ rẹpẹtẹ ṣé yẹn ló ń bẹ́ẹ̀ sọ ní tún Nàìjíríà ṣe ọba tó jẹ tìlú bàjẹ́ ọba tìlú tòrò orúkọ ò lè parẹ́ sẹ́gbọ̀n gómìnà ló ń fi ń jọba kì í ṣe láyé àtijọ́ Ifá ló máa gbé kalẹ̀ ó máa dáfá ó máa yan ọba ni kì í ṣe láyé ìsìn ìjọba ló ń fi ń joyè ló ń fi ń sórí àléfà lórí ọba. tẹ́ nírònú ẹ̀yin Yorùbá ọ̀dàlẹ̀ ní ọ̀dàlẹ̀ burúkú ní ọ̀dàlẹ̀ ní ẹ bá ta Yorùbá tán tẹ bá tà títí kẹ tó lọ sọ́run kẹ lọ tà lọ́run kẹ lọ sóde ọ̀run kẹ lọ tà tí yàrá ìyá yín bàbá ńlá yín tẹ bá talẹ̀ títí tẹ bá ta Yorùbá títí kẹ wá gbọ̀run lọ kẹ lọ tà tí yàrá ìyá yín bá lọ ń ta Yorùbá lọ́run tó bá ń talẹ̀ lọ́run ẹjọ́ rí lọ́run ẹjọ́ rí ohun tí kẹlọtọ̀dọ̀ ayé lọ́wọ́ Abíọ́lá kẹlọtọ̀dọ̀ ayé lọ́wọ́ Awólọ́wọ̀ mọ Awólọ́wọ̀ àti Fúlàní àti Awólọ́wọ̀ àti kí ló ṣe ń pè ẹ̀dẹ̀ tí múnú bí mi kí ní burúkú èèyàn ọba òṣè ń jájá yín ìjòyè tí múnú bí mi Ọlọ́run àtàkítọ́lá Awólọ́wọ̀ àtàkítọ́lá mọ ohun tó fà tí tó fi kú ni kí ni Awólọ́wọ̀ sọ lọ́jọ́ kìíní àná ó ní inú òkùnkùn òun bá yín inú òkùnkùn ló máa fi ń sílẹ̀ lọ ṣé Awólọ́wọ̀ fi ń sínú òkùnkùn ni Akíntọ́lá nípa Awólọ́wọ̀ lè débi gómìnà kò lè dé pírẹsẹ̀ntì yẹn kó tó kú ṣé Awólọ́wọ̀ débẹ̀ ni ṣé Awólọ́wọ̀ ègùn tó gbélẹ̀ ṣé ègún yẹn ò jà ni tó nínú òkùnkùn lòun bá inú òkùnkùn ló máa fi ń sílẹ̀ lọ ẹ lọ tọ̀ dáìjì ẹ jẹ́ kan lọ fún yín o tẹ́bàrà pé mo tẹ́ ṣe fún Abíọ́lá ẹ máa ṣe fún Sunday Igboho àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ ìrọ́lẹ̀ ẹ̀gbá ẹ̀ lè rí ṣe o tọ́rọ Ọlọ́run ló rán Sunday Igboho iṣẹ́ àwọn ayé ló rán iṣẹ́ o ọmọ ayé ni ọmọ Ọlọ́run ni o tabaníkà mẹ́rin ọ̀la la máa mú bẹ́ẹ̀ ni tabaníkà mẹ́rin ọ̀la la máa mú Sunday Igboho Chief Sunday Igboho àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ lè rí mú o ẹ̀ lè tẹ ìjẹ́ sílẹ̀ ẹ̀ lè rí ẹ̀jẹ̀ Sunday Igboho ẹ̀ lè rí ẹ̀jẹ̀ tálẹ̀ tọ́rọ ọmọ Ọlọ́run ni ó gbèjà Yorùbá àwọn ọmọ ẹlẹ́yìn gbèjà ní Yorùbá ẹ wá fẹ́ dìtẹ̀ wá sọ pé irọ́ o kó mú orílẹ̀ kó fọ̀rùn ilẹ̀ kẹlọ gbé ẹlẹ́tọ́yẹ ẹ̀yìn ọba yìí kí níjọ ẹ̀yìn ìjòyè yìí ẹlẹ́tọ́yẹ wo ẹ̀tọ́yẹ wo èmi àwọn aṣọ fún ìtawà lábúrò pé irin ju ni lọ bàbá irin ju ni lọ tí irin bá rí irin kan ìkan àtẹ̀ fún kan ni ìkan àtẹ̀ fún kan èmi tèmi èmi ò nídìí ọkọ láti Sunday Igboho láti nìkan lọ́wọ́ ẹ̀ mi ò nídìí ọkọ lọ́wọ́ ẹ̀ mi ò mọ bọ́dà mi rí Sunday Igboho mi ò rí sójú rí mo tẹ́mi rí lórí íńtánẹ́ẹ̀tì tí mo rí fíìmù ẹ̀ tí mo rí gbogbo ẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ó jẹ́ kí mi gbé fìlà fún ó jẹ́ kí n gbé fìlà fún un. tó akọjú èèyàn ni tábà nínú èèyàn bíi mẹ́wàá tó yẹ Sunday Igboho tábà rí Yorùbá ò lè jìyà láyé yìí Yorùbá ò lè jìyà Yorùbá ò lè jìyà akílódé abà ẹjẹ́ wọn nápọ̀ tó yọ ẹgbómìnira kanáà yìí bọ́dà mi ẹ̀yin èèyàn burúkú èèyàn jájà sí rádaràdà dédèdè yìí ẹjẹ́ wọn nápọ̀ tó yọ ẹran tí ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí
àbí ẹ rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí. mo tẹ́ bá fi ilẹ̀ lọ́mọdé máa dé bá gbogbo tẹ́ ń ṣe yìí ọmọ yẹn á jẹ́ ń bẹ kọ́mọ ìṣojú lọ́mọ ọmọ máa jìyà ẹ̀ ẹ̀yìnkọ́ ìjìyà kẹ́ tó kú kì í ṣe wọ́n kú tọ́kọ́mọ tó máa jìyà ìṣojú ẹ̀mí lọ́mọ yìí tí wọ́n máa jìyà ẹ̀ ní wàhálà ayé máa bá àwọn ọmọ yín ìdààmú máa bá àwọn ọmọ yín gbogbo àwọn tẹ́ palẹ́kún orí wọn á dájọ́ fún àwọn ọmọ yín gbogbo àwọn tẹ́ padànù orí wọn á dájọ́ fún àwọn ọmọ yín á dájọ́ fún ìyàwó yín á dájọ́ fún wògùn alára á dájọ́ fún ẹ̀ ta ló ń ṣe tó mú jẹ kò ṣe tó mú jẹ láyé yìí kò tí ẹ bá gbìn ló máa ká kò tí ẹ ń gbìn lẹ ẹ máa ká jẹ ẹ máa ká jẹ àbí ṣé ìlú ká jẹ ni ṣé ìlú ká jẹ ni ẹ̀san ké lórí yín ẹ̀san ké lórí yín ó di dandan. ẹ̀yin ọba kò sí ń tẹ́ ṣe sí rárá ẹ̀yin ìjòyè kò sí ń tẹ́ ṣe sí rárá ẹ̀yin gómìnà president kò sí ń tẹ́ ṣe sí rárá olóbùkú Buhari atókùmákù amọ̀nà wọn á lọ ọjọ́ ìgbésẹ̀ kan ayé ló wà ẹsẹ̀ kan ọ̀run ló wà tó wà lẹ́yìn Fúlàní tó jẹ́ ọmọ ìlú ẹ̀ káwọn ọmọ ìlú ẹ̀ kọ́ máa pa Yorùbá ò gbọ́dọ̀ gbé ìbọn kò gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ kékeré báyìí Yorùbá ò gbọ́dọ̀ gbé sọ́wọ́ ǹgbọ̀ Fúlàní gbọ́dọ̀ gbé ìbọn ó gbọ́dọ̀ gbọ́bẹ̀ rìn. bàbá wa ọlọ́ọ̀dẹ̀ pariwo títí tí bàbá yẹn tó kú o kọ́lọ́ forí jì bàbá lọ́run kẹ́yìn Yorùbá ẹ ṣera yín nìkan ṣò ẹ má dẹ̀lẹ̀ ara yìí irọ́ ọ̀rọ̀ àgbà tó ṣe lówùúrọ̀ tó bá di ọwọ́ alẹ́ àṣẹ ó lé ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ ṣé ọ̀rọ̀ tí bàbá sọ́lẹ̀ lọ́jọ́ kìíní àná ṣé ọ̀rọ̀ yẹn ò ṣe ni ó ń ṣe ṣé ègún tí bàbá ṣẹlẹ̀ ṣé ègún yẹn ò ṣe ni ṣé kò ṣe ó ṣe ká try láti mú ègún yẹn kó mẹ́ ìrọ̀ ẹ̀ tún dákú ni ẹ̀ tún dákú ni ẹ̀ tún dákú ni ẹ̀ tún dákú ni. bọ́dà mi Sunday Igboho lóye Igboho ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dùnmáà á fún ẹlẹ́mìí gúngùn ohun tó mí àti tó mí nìkan kò lè bàjẹ́ orílẹ̀ Yorùbá Odùduwà á gbé ẹ̀ á gbé ọmọ lẹ́yìn ẹ̀ gbogbo tó bá ti ń fàwọ́ ẹ̀ ọmọ tó ni jagunjagun ni ẹ́ àwọn ọmọ lẹ́yìn jagunjagun ni ẹ máa jà àjàyè lẹ́ máa jà ẹ máa lékè àwọn ọ̀tá yìí ni gbogbo tó bá ń gbìmọ̀ràn tó wà ń kọ̀rọ̀ tó ń sọ sí Sunday Igboho láì dá tó ń sọ àwọn ọmọ ẹ̀ láì dá tọ́wọ́ iṣẹ́ àìdá máa jẹ́ tàwọn ọ̀tá ẹ̀ ní Sunday Igboho tó tí wọ́n gbẹ̀ngàn lọ́nà gámọ̀ tó rọ́kọ́ kì í kó wọn òbòbò kí n kó wọn kó tí kẹlẹ̀ bàbá wọn ògiri ó máa lẹ̀ márùn ògiri ni gbogbo tèmi Rasaki ọmọ Àlàkẹ́ Sàlámì sọ àpèsè ọ̀la ó máa ṣẹ mọ́ ọ̀tá ẹ̀ lára ni torí òfẹ́ kó jẹ́ kí ìyà jẹ Yorùbá òun mú Yorùbá àtàwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀mú kó òun wàhálà ayé ẹni kọ́ ní fi kó wọn balẹ̀ kọ́ ní sinmi gbogbo àwọn tí wọ́n wá ní pé Yorùbá ò lè ní sinmi tó ní Yorùbá ò lè ní sinmi bó jẹ́ ọba ni bó jẹ́ gómìnà ni kó jẹ́ jòyè ni ò lè ní sinmi láyé wọn ìsinmi ò lè tó wọn gbogbo tó bá dáwọ́ ló máa bàjẹ́ ni bẹ́ẹ̀ mo sọ tó ẹnu mi dìde náà ṣẹ́ àwọn ìyá wà lẹ́yìn Sunday o àwọn bàbá wà lẹ́yìn Sunday o Elédùmarè wà lẹ́yìn Sunday Igboho ó wà lẹ́yìn àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ o tẹ́ bá rò pé ẹ máa fi ṣe nǹkan ìrọ́lẹ̀ ń pa ẹ lè fi ṣe nǹkan torí Ọlọ́run ló rán iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ Jésù ni ẹ lè fi ṣe nǹkan ẹ lè fi ṣe nǹkan torí àwọn agbọ́ wà lẹ́yìn ẹ̀ o èmi gan tí mo bá yín sọ̀rọ̀ gan mo wà lẹ́yìn sọ̀rọ̀ bàbá Sunday Igboho olè Igboho wà lẹ́yìn ẹ̀ tó jagunjagun ni ó dẹ̀ máa jà àjàyè ló máa jà làwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ máa jà. ẹ̀yin Yorùbá ẹ lọ rọ ọpọlọ yín
ẹ lọ pé ọpọlọ yín wálé, ẹ lọ pé wálé, ẹ lọ pé ọpọlọ yín wálé, ẹ lọ mú mi sùúrù kẹ́ ẹ rántí èèyàn la ọmọ tẹ́ fílẹ̀. Kí ni ìṣílẹ̀ ẹlẹ́wọ̀n tó ń sago mọ́wọ́? Kí ni ìṣílẹ̀ ẹlẹ́wọ̀n tó ń sago mọ́wọ́? Ní gbogbo àgbáyé lọ́mọ Yorùbá, ọmọ bí Yorùbá ṣe jẹ́ ní gbogbo àgbáyé tí ẹ̀ lójú tì tójú òtì yìí tó yẹ wa tara ẹnìkan lẹ́mọ̀. Lórí ọ̀rọ̀ sí mò ń sọ lẹ́jọ́ má bínú ẹ̀yin èèyàn mẹ́yìn ọmọ Odùduwà rere olóòótọ́ tó fẹ́ kí àjẹ Yorùbá, ẹ̀yin mò ń kí sí, ẹ̀yin mò ń kí. Mi ò kí àwọn ọ̀dàlẹ̀ o, mi ò kí àwọn ọ̀dàlẹ̀ Yorùbá rárá, mi ò kí àwọn ọ̀dàlẹ̀ o. Àwọn olóòtòdó àti lóòótọ́ tó fẹ́ kí Yorùbá jìnà, wọ́n lè mi ń kí o, wọ́n lè mi ń kí, ṣé ń gbọ́ wọn nù ń kí o. Tó lọ́mọ bá àánú jẹ gbogbo tó ṣẹlẹ̀ ní Yorùbá kì í ṣe tó jẹ́ ìdùnnú, ìbànújẹ́ ló jẹ́ fún ọ̀tá mi o. Ṣé ń gbọ́? Àwọn táwọn lábúrọ̀dù àti wálé ọmọ ajáyàn láyà, a lè mú ìyàwó wálé, a lè mú ọmọ wálé, a lè mú àwọn òyìnbó ìwálé lórí bí Yorùbá ṣe jẹ́. Ìyàwó mi àtọmọ ọmọ mi mo kó wọn wá sí Nàìjà, ó ní tó fojú ìyàwó mi àtọmọ mi ní airport, èmi mo kọ́ ṣáájú wọn dé airport, mo kọ́ dé Nàìjà, mi mo kọ́ ṣáájú wọn dé Nàìjà. Ọjọ́ kẹta ọjọ́ kẹrin lọ́wọ́ bá mi Nàìjà, nígbà tí ìyàwó mi àtọmọ ọmọ mi tọ́ dé airport, mọ̀ pé èmi wá dòde ìyàwó mi àtàwọn ọmọ mi ni. Mo dẹ̀ rí wọn lọ́nkọ́ ọdẹ ìyàwó mi àtàwọn ọmọ mi dúró, ọdẹ ń sọ Yorùbá. Gbàtẹ́ ìmá yọ sí wọn ọyẹ́ èdè padà, ọyẹ́ èdè padà. Gbà mo sọ pé ìyàwó mi àtàwọn ọmọ mi ni. Bọ̀bọ́ ilẹ̀ nǹkan náà kọ́sítọ́ọ̀mù yẹn dẹ̀ sọ wípé wọn ò gbọ́ Yorùbá. Mo lè sọ pé ṣé bí Yorùbá ló ń sọ tí mò ń rí ẹ tó ń bá kejì ẹ sọ ń sìn, ṣé gbà mí fẹ́ sọ Yorùbá ló sọ pé ò gbọ́ Yorùbá mọ́. Ó ní ìgbà táìmù tó fi dáhùn ìyàwó mi àtàwọn ọmọ mi dúró ní airport àtàwọn èèyàn mi tọ́jọ́ ń bọ̀, ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni? Gbàgbé ní airport mẹ́yẹn Haúsá àti Fúlàní ló wà ń bẹ̀ tí Yorùbá ò ní kankan lóò nẹ́nu náà ní ṣáǹsì ara. Nítorí kí? Nítorí owó tẹ̀lé mú lọ sọ́run, owó tó pẹ́ yóò máa jẹ yín líyà, tó máa jẹ ìran yín líyà. Tẹ́ ẹ̀ respect àjèjì tó ń bọ̀ láti àbúrọ̀dù. Ẹ̀yin gbogbo ẹ̀yin gómìnà àti ẹ̀yin ìjọ ẹ̀yin òṣèlú yìí àtẹ̀yin ọba yìí, ẹ ṣáà lọ sí àbúrọ̀dù yìí, ṣé wọ́n fún yín problem láàbúrọ̀dù ni? Ẹ sọ fún yín problem láàbúrọ̀dù lílo òyìnbó ní airport wọn, ṣọ́ fún yín problem káwọn òjèjì má dé Nàìjà ni. Wọ́n máa fún wọn problem, wọ́n máa fún wọn wàhálà ṣe. Ṣé ojútì kan ní ẹ̀ ojútì ara ojútì kan ní ẹ̀? Ọmọ mi Burúnà fún mi láyọ̀ yìí, ó rí àwọn kọ́sítọ́ọ̀mù yẹn, ó rí wọn bó ṣe ń ṣe Nàìjà náà, wọ́n ṣe Yorùbá náà ṣe Nàìjà, wọ́n ṣe ń ṣe èèyàn ní airport mẹ́ yẹn. Ọmọ yẹn ni pé bàbá mi ṣe bó ṣe ń ṣe Nàìjà rè, ó náà wá sí Nàìjà mọ́. Ọmọ kékeré ọmọ Burúnà yìí fún mi láyọ̀ yìí tó dẹ̀ rí pé àwọn kọ́sítọ́ọ̀mù yẹn tó dẹ̀ ń jí nǹkan, àwọn èèyàn dẹ̀ ń jí nǹkan ní báàgì àwọn tó ń travel. Tọ́mọ yẹn dẹ̀ ń pè mí pé bàbá mi ẹ̀wọ̀n táwọn arábí yìí ń ṣe yìí, ṣé bó ṣe ń ṣe nì? Èyí pẹ̀lú ìyàwó mi dókítà ní hospital ló ń ṣiṣẹ́, wọ́n fẹ́ dá business lẹ̀ ní Nàìjà. Gbogbo àrékèrèkè ìwà burúkú Yorùbá yìí, ìwà ọ̀dàlẹ̀, ìwà òṣì kò jẹ́ kọ́mọ yẹn wá lè kọ́ lè dá hospital lẹ̀ mọ́ Nàìjà. Ó ní ìyàwó mi àtọmọ mi nì, wọ́n fẹ́ dá business lẹ̀ Nàìjà, dá hospital lẹ̀ Nàìjà. Ọ̀ lè wà mọ́. Ṣé tẹ́lẹ̀ bá wá sọ́ọ̀sì tó wá sí Nàìjà tó dá hospital lẹ̀ tó dá kìíní lẹ̀ Nàìjà, ṣé kí n ṣàǹfààní fún gbogbo wa ní? Ṣé n ṣàǹfààní fún gbogbo àwọn èèyàn ní? Kí ló dé? Kí lẹ̀ ń gbé tẹ̀ ń gbé? Tẹ́ ìjà wọn náà pọ̀ tó yọ, tẹ́ gbómi lákaná, ẹ̀yin ológun pé ìjà jàtì, ẹ̀yin ẹ kò máa kó obìnrin jọ sí pálásì, ẹ máa kó èèyàn jọ ní pálásì, àwọn máa ṣe ẹ̀sà fún yín. Ìjọ ẹ bá kú, ẹ̀sà dà,
níjọ́ tílẹ̀ bá máa jẹ yín ẹ sàdà gbogbo òṣìṣẹ́ ìkójọ òun dà gbọ́dọ̀ máa wà ohun tó ti máa bàjẹ́ lójú ẹ̀mí kẹ́ tó kú ohun tó máa ráre lójú ẹ̀mí kẹ́ tó kú ìyà tó máa jẹ yín tó máa jẹ ọmọ yín tó máa jẹ ìrandíran yín kẹ́ tó kú. èmi ọgbọ̀n ọdún 30 years mo ti wà 1990 mo ti wọ Brazil 1990 mo ti wọ Brazil ọba kan ò tí lálàá ọba Ifẹ̀ ò tí lálàá kó o máa jọba rárá sọ ló Mákindé yìí tó ẹ pé Fúlàní lódò yẹ ìlóyún gbogbo àwọn olóbùkọ àwọn ọ̀dàlẹ̀ ẹ lọ wádìí wọn wò Fúlàní lódò yà wọn lóyún oko Fúlàní ló fi bí wọn ọmọ àlè ni wọn ọmọ àlè Yorùbá ni wọn èmi ò sọ bẹ́ẹ̀ ẹnu mi gbà ọmọ àlè Yorùbá ni oko Fúlàní ló fi dó ìyá yín ṣọlẹ yẹ kẹkẹ àdámọ́lẹ̀ kẹpẹ ìyá yín jókòó tí ìyá yín bá ṣì wà láyé pé ìyá yín jókòó pé ta ló dún oyún wo ló ta ló fún ẹ lóyún ṣé Fúlàní ló fún ẹ lóyún àbí Yorùbá ló fún ẹ lóyún kò bẹ́ẹ̀ yẹ ẹ lọ́rùn kò má dà kò bẹ́ẹ̀ yẹ ẹ lọ́rùn kókó Fúlàní ló fi bí ẹ wọ́n sọ ló Mákindé yìí wọ́n já ìjà ti rádaràdà rédèrèdè ìwọ ẹ̀yin ọba òṣì ọba ọ̀dàlẹ̀ tẹ́gbẹ́ gómìnà àwọn òṣèlú ló fi ń jọba ọmọ ìwọ gbàlẹ̀ ọmọ ìwọ kìíní kọ́ ṣètùtù fún yín kọ́ tó fi ń jọba lẹ́fí bá ogun ẹ̀jẹ̀ orí yín burú ẹ̀yin sírin ẹ̀yin ya wèrè ẹ̀yin jàjàtì orí yín ò da ìdájọ́ náà máa dé sí yín ọlọ́dẹ ti ń dájọ́ àwọn ayé ti ń dájọ́ àwọn olùmọ̀lẹ̀ ti ń bínú sí yín tẹ́ẹ̀mọ̀ àwọn ẹ̀yìn gbárùmọ̀lẹ̀ ọba aráyé ti bínú sí yín ṣọ̀pọ̀nà ti bínú sí yín ṣọ̀pọ̀ ti bínú sí yín àwọn gbárùmọ̀lẹ̀ ẹ̀dáṣẹ ẹ̀ṣà kankan kò sáṣẹ lẹ́nu yín kò sáṣẹ lẹ́nu yín kò sáṣẹ lẹ́nu yín kò sáṣẹ tẹ́ẹ̀nù ojútì Haúsá mú yín wọ́n mú yín sìn Fúlàní mú yín sìn wọ́n tọ́ ọmọ yìí ní fúrọ̀ wọ́n fọ́ ọ̀rọ̀ yìí ní fúrọ̀ wọ́n fọ́ ọ̀rọ̀ yìí ní fúrọ̀ ẹ̀yẹ lánà ojútì ó ní yóò da ẹ má bọ̀ sọ pé Rasaki tó ń sọ̀rọ̀ yìí ẹ̀ ń bọ̀ ní Brazil ẹ má bọ̀ ẹ mọ̀ pé ní ju ni lọ èpè náà máa fún yẹn ní ẹ̀ ń ṣe ní àdúrà ara èpè ní láàárọ̀ lọ́sàn lálẹ́ èpè náà máa fún yín èpè lọ́rọ̀ yín gbà ọ̀rọ̀ yín ò gbàdúrà ara ọ̀rọ̀ Sunday Igboho ọmọ Ògún ní kì í ṣẹ́ran Ògún ọmọ Ògún ní Sunday Igboho àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ ọmọ Ògún ní kì í ṣẹ́ran Ògún rárá ẹ jẹ́ wá sọ̀rọ̀ fún yín Sunday ò ń ṣáàjì ẹ̀yìn o kì í ṣẹ́ran yín o àgò ní Sunday o ẹ̀yin ọ̀tá Sunday ẹ̀yin ọ̀tá ọmọ ẹ̀yìn Sunday ajìẹ ní àgò Sunday o ló máa kó yín bò mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ àgò Sunday ló máa kó ajìẹ yín bò mọ́lẹ̀ tó Sunday ò ń ṣàjìẹ yín àgò ní Sunday o ọmọ ayé ni ọlọ́dún ránṣẹ́ àwọn gbárùmọ̀lẹ̀ ló ránṣẹ́ àwọn ayé náà máa tìlẹ́yìn àwọn Yami Soronga apáyé kíkẹ́ òdó máa tìlẹ́yìn ni kò lè ríjà ayé rárá ẹ̀yin ọ̀tá Yorùbá tẹ́gbà bọ̀dẹ̀ fún Yorùbá olè máa rí ìbànújẹ́ máa jẹ́ sí ìwòfò máa jẹ́ sí ẹjọ́ máa jẹ́ sí ẹ̀ máa rí ìbànújẹ́ ayé bẹ́ẹ̀ mo sọ torí ó dìde náà àṣẹ níjọ́ bí wọ́n fàṣẹ wẹ̀ níjọ́ bí wọ́n fi kọ̀kọ̀ wẹ̀ ó ti ṣẹ mọ́ yín lára ó ti lẹ̀ mọ́ yín lára bó ṣe máa rí fún yín nìyẹn àtẹ̀bá ronú kú àdá lórí Yorùbá kẹtù kí àmájẹ ọmọ Yorùbá mọ́ kí ọmọ Yorùbá wà fífà kínú wọn dùn ó ní ègún yẹn ò lè ṣẹlẹ̀ o gbọ̀lẹ́ yẹn tẹ́ bá ń kọ̀tínú ègún yẹn máa bá yín ni ìrandíran yín ègún yẹn máa jẹ ó máa bá yín ni bẹ́ẹ̀ mo sọ ó ti dàṣẹ ẹ lórí ọ̀rọ̀ tí mò ń bá lọ ẹ̀yin èèyàn mi lé ọmọ Odùduwà rere àti lóòótọ́ ẹni mo ní ọ̀rọ̀ bá sọ Ọlọ́run bíi Elédùmarè àwọn gbanúmọ̀lẹ̀ á ràn yín lọ́wọ́ gbogbo tẹ́ bá ti ń ṣe tẹ́ bá dáwọ́lé rè ló máa jẹ́ ẹ lè fojú sunkún ọmọ ẹ lè fojú sunkún àyà bọ́dà mi Sunday Igboho àtàwọn ọmọ ẹlẹ́yìn gbogbo ẹni mò ń kí o láti lọ́kùnrin àti lóbìnrin tẹ́yìn èdè lórí ọ̀rọ̀ Yorùbá tó lórí wàhálà tó ń ṣẹlẹ̀ tẹ́yìn èdè tẹ́fẹ̀ kí àjẹyìn mo kí o mí káwọn ọ̀dàlẹ̀ mí káwọn olókùnkù o èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí kọ́nà kó ṣàánú wa mo fẹ́ tà láti wálé ìyàwó mi ò jẹ́ kí n wálé ni láti pé kájọ fojú kọ ogun kájọ ja ogun ìyàwó mi ò jẹ́ ṣùgbọ́n ó yé Ọlọ́run àdúrà ni mo máa fi ràn yín lọ́wọ́ ẹ̀yin bọ́dà mi Sunday Igboho àtẹ̀yìn wọn lẹ́yìn
mo wá fi ràn yín lọ́wọ́ pọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́nu máa rè wọ́n máa gbé yín ga lékè ẹ̀wọ̀n ọ̀tá yín ayé ò lè rí yín mú. Bọ́dà mi Sunday Igboho jọ mo fi Ọlọ́run wa bẹ̀ mo fi ẹlẹ́dàá bàbá àti ìyá tó bí ẹ tó tara wọn jáde mo fi bẹ̀. Tó bá ń wo wájú kó máa bojú ẹ̀yìn tó bá ń wọ̀ tún lósì ibi tó lọ ni kó máa lọ. Wọ́n ní gbogbo alágbà ló sì ń lé làwọn etí lóru. Bàbá mi Ọlọ́run àwọn iṣẹ́ ìṣọ́ àwọn gbanúmọ̀lẹ̀ ọmọ àfiṣẹ́ ìṣọ́ ẹ̀ gbogbo ọmọ iṣẹ́ ìṣọ́ ẹ̀ ṣọpọ̀ ọ̀nà àwọn àfiṣẹ́ ìṣọ́ ẹ̀ ọba ló ayé Ọbàtálá òṣìṣẹ́ àwọn àfiṣẹ́ ìṣọ́ ẹ̀ àwọn ayé àwọn tó tara ìyá ìmọ̀ àfiṣẹ́ ìṣọ́ ẹ̀ àtàwọn ẹlẹ́yìn jọ bàbá mi tọ̀ọ̀tọ̀wọ̀ mo fi ń bá yín sọ̀rọ̀ tọ̀ọ̀tọ̀wọ̀ mo fi ń bá yín sọ̀rọ̀ ẹ má try láti gba oyè lọ́wọ́ anybody rárá ẹ má gba oyè lọ́wọ́ anybody ẹ má ní ẹ lọ fún gómìnà ọ̀kan ẹ lọ fún ìṣèlú ọ̀kan rárá. Mo rọ̀ yín mo bẹ̀ yín mo fi orílẹ̀ Odùduwà mo fi bẹ̀ yín mo fi Yorùbá tó forí wa sọlẹ̀ sí mo fi bẹ̀ yín ẹ má try láti gba oyè lọ́wọ́ anybody ẹ má gboyè lọ́wọ́ anybody ẹ má gba kíni kan lọ́wọ́ anybody. Ohun tọ́lọ́ fún yín kò lè bàjẹ́ o ohun tọ́lọ́ fún yín orí tọ́lọ́ fún yín kò lè bàjẹ́ yóò lè bàjẹ́. Ọlọ́run ti fún yín lóore Ọlọ́run ti fún yín lóúnjẹ tẹ́ máa jẹ tí dọjọ́ alẹ́ yín tẹ́ máa dàgbà tẹ́ máa darúgbó. Bàbá bọ́dà mi Sunday Igboho ọmọ àwọn ló ń bá yín sọ̀rọ̀ ọmọ orí rẹ̀ ló ń bá yín sọ̀rọ̀ ẹ má bá wọn ta ṣe ẹ má gba nǹkan lọ́wọ́ ẹnìbọ̀dì ẹ má gboyè pé wọ́n fẹ́ fi ń joyè torí mo mọ ibi tí yóò bá ń lọ tí gbogbo eléyìí ó máa kásẹ̀ ńlẹ̀ o. Èèyàn Yorùbá máa ń pòwe náà ní ogún ọdún gbóná ni o kò lè gbóná mọ́ yín lára kò lè tutù òdì mọ́ yín lára o. Ẹ má gboyè lọ́wọ́ anybody ẹ má gba pé ẹ lọ sí òṣèlú wọ́n fẹ́ fi ń jẹ gómìnà ọ̀kan ara ẹ má try ẹ wò ẹ má try ẹ bàbá. Obìnrin gan ẹṣọ́ àfọ́bìnrin o yàtọ̀ sí ìyá ọmọ yín oníkẹ́bà díù ọmọ yín oníkẹ́bà wọn díù kọ́nà ọbẹ̀ Elédùmarè á dá àwọn ọmọ yín sí á dá àwọn ìyàwó yín sí. Ẹ má gbóbìnrin lọ́wọ́ anybody ara o ẹ má gbà pé àwọn ọmọ kékeré kan fẹ́ fún yín lọ́mọ kékeré kan kẹfẹ́ o ẹ má gbà ẹ má try ẹ bàbá mi. Tí ó yè wọ́n fẹ́ fi ń joyè aṣáájú kan ẹ fòye wọn lẹ́ o ẹ nìkan láti gbà nílò òye wọn o. Ọlọ́run ti ṣe yín lóore Ọlọ́run ti bù fún yín nítorí Ọlọ́run fún yín kò lè bàjẹ́. Bàbá mi Sunday Igboho bọ́dà mi ẹ má gba oyè lọ́wọ́ anybody ẹ má gbòmí lọ́wọ́ anybody o ẹ má gba oyè kan ẹ má gba ìṣèlú kan pé ẹ fẹ́ lọ sí òṣèlú kan rárá o. Kẹlọ pam kẹlọ jókòó yín kẹlọ fọkàn balẹ̀ kẹ máa jẹ kẹ máa mú. Ọlọ́run ti kẹ́yìn ohun tó lọ́n kẹ́yìn yẹn kò lè bàjẹ́ o. Ẹ rántí Abíọ́lá o ẹ rántí tó ṣẹlẹ̀ sí Abíọ́lá o ẹ rántí pé ọ̀dàlẹ̀ ni o tọ́mọ Abíọ́lá àti Ọbásanjọ́ tó tì wọ́n mọ́lé tó fa Ọbásanjọ́ lẹ̀ tó pa Abíọ́lá o ọ̀ ṣe pa àwọn méjèèjì ṣọmọ ṣe bí ọmọ Abẹ́òkúta ni wọ́n. Ibi olóbi ló ti bá mú Abíọ́lá bàbá ibi oyè ló ti bá mú Abíọ́lá o ibi oyè ni o ibi obìnrin ni o ọ̀ lè fo obìnrin mú yín o ọ̀ lè fo oyè mú yín o ẹ fo oyè wọlé o ẹ má gboyè lọ́wọ́ wọn o. Bọ́dà mi Sunday Igboho Rasaki ọmọ Àlàkẹ́ àpèsè ọ̀là ló ń bá yín sọ̀rọ̀ ẹ má gboyè lọ́wọ́ wọn o ẹ má gbobìnrin lọ́wọ́ wọn o ẹ má lọ sẹ́yìn sọ pé ẹ lọ fún gómìnà kan ẹ lọ fún òṣèlú kan o. Bàbá Ọlọ́run ti kẹ́yìn ẹni ilé labroad ẹni ilé Naija ń tọ́lọ́ fún yín kò lè bàjẹ́ o ayé ò ní bàjẹ́. Àdúrà mi fi ń sìn yín àdúrà mi fi ń sìn yín èpè mo fi ń sí àwọn ọ̀tá yín èpè mo fi ń sí àwọn ọ̀tá Yorùbá tó gbàbọ̀dẹ̀ fún Yorùbá èpè mo fi ń sí wọn bẹ́ẹ̀ ni èpè mo fi ń sí wọn èpè dẹ̀ ti jẹ́ tàwọn ọ̀tá yín o èpè ti jẹ́ àwọn ọ̀tá àwọn ọmọlẹ́yìn yín o. Bàbá mi ẹ wá ẹ lọ sórí lórí íńtánẹ́ẹ̀tì lórí ibùsùn Rasaki ilé àṣà pèsè tẹ́wọ́ bá mi sọ̀rọ̀ tẹ́mi náà bá wá sí Naija
máa fojú ẹ̀mí pẹ̀lú yín àfojú kojú o àásọ̀ ọlọ́mọ tí ọmọ ẹ̀gbọ́n tàbúrò nítorí ọmọ ìyá o ẹ má gbọ́ yìí lọ́wọ́ anybody o ẹ má gbòmí lọ́wọ́ anybody o ẹ má lọ fún kẹ́ ẹ lọ fún òṣèlú o tó dá máa fi lọ yín o ọ máa fi òṣèlú lọ yín o ọ máa fi oyè lọ yín o ọ máa fi mi lọ yín o ìyàwó yín tọ́lọ́ fún yín látòdì ọ̀run ẹ̀jọ pẹ́ ẹ̀jọ gbó ẹ̀jọ tọ́ bàbá Rasaki àbúrò yín ọmọ yín láti Brazil São Paulo ló ń fún yín mẹ́sẹ̀jì ẹ̀yin ọ̀rọ̀ mi mẹ́sẹ̀jì mi ẹ bá mi ṣíà ẹ̀ kó bá mi dọ́dọ̀ bọ́dà mi Sunday Igboho kó dẹ̀ dọ́dọ̀ àwọn olóbùkú àwọn ọ̀dàlẹ̀ Yorùbá àwọn tó kú má kú àwọn ọmọ ọ̀nà máa lọ àwọn ẹni ibi àwọn ẹni ìjírí kí mẹ́sẹ̀jì kó lọ sọ́dọ̀ àwọn ọ̀tá wọn mẹ́sẹ̀jì rere tí mo fi bọ́dà mi Sunday Igboho kó dọ́dọ̀ bọ́dà Sunday Igboho Ọlọ́run tó fún ẹ lágbára ń gbárùn ẹ̀ tó fún ẹ lágbára agbára ò lè bàjẹ́ ayé ò lè rí ẹ mú ayé ò lè rí ẹ mú Ọlọ́run lè fún àwọn ọ̀tá mú ọ lè fún ẹkọ́ fún ẹmú ọkọ́ mú ẹmú bẹ́ẹ̀ ni ọ̀tá ò lè fún Ọlọ́run lè fún ọ lágbára bọ́dà mi tí mo sọ nìyẹn o God bless you Ọlọ́run bèlè dùn àrẹ àwọn gbárùmọ̀lẹ̀ wọ́n máa dó tiẹ̀ o àfáà súre fún ẹ pásọ̀ wọ́n súre fún ẹ aláboyún súre fún ẹ ọmọ kékeré súre fún ẹ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ń súre fún ẹ gbogbo ire tá à ń sún fún ẹ sí dáadáa bọ́dà mi ire ló máa jẹ́ tiẹ̀ o burúkú ló máa jẹ́ tàwọn ọ̀tá Yorùbá o àdúrà rẹ tó ń ṣe fún ẹ náà máa báwọ̀ bọ́dà mi o ẹ ṣé mo dúpẹ́ o ẹ bá mi ṣe àgbo fídíò yìí o kó dọ́dọ̀ gbogbo àgbáyé o ẹ ṣé.